Gbàgede Ìmọ̀ TV, Gbàgede Ìmọ̀ TV, níbi wọ́n ti ń dábí ẹ̀dùn tí wọ́n ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV, láti ń gbóhùn sáfẹ́fẹ́, láti ń dábí ẹ̀dùn tá ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV, Gbàgede Ìmọ̀ TV, ọgbọ́n ń bẹ, òye ń bẹ, ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ní Gbàgede Ìmọ̀ TV. Ẹ máa wò ó, ẹ máa gbọ́. Mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú eléyìí. Mo kí wa bá kú dédé àsìkò yìí. Àsìkò bójú ọjọ́ ti rí ẹ̀ẹ́dọ́dún bí bó ló ti rí lọ́dọ̀ tí yín. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò tí a wà. Ojú tẹ́ fi wò mí ò ní fọ́, etí tẹ́ sì fi gbọ́ mi, etí náà ò ní di lágbára Ọlọ́run bàbá òkè. Ọ̀rọ̀ tó lọ náà lètò tẹ́ ẹ já sí lórí ìkànnì bàbá Gbàgede Ìmọ̀ TV lóòrọ̀ yìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjá jọjọ gbádùn ètò tá a gbédé lónìí. Ó yẹ kí n fi orin arò kí n fi wọlé ni. Yorùbá máa kọrin arò pé á gbé tòrọ́mọ rẹ̀ dárò olèlè, àlùkò tòrọ́mọ rẹ̀ dósùn olèlè, ọ̀pá àyókù tòrọ́mọ rẹ̀ lágógó idẹ́ o, àwa ò lè tààrò ìwọ̀n yẹn ká máa bóòlù ṣeré olèlè o. Bàbá wa kábíyèsí Owólabí Ọlákùlẹ́yìn, bàbá mà ti jọ́ lọ́wọ́n bá nípè o, Olúbàdàn tìlú Ìbàdàn. Lóòrọ̀ yìí ni bàbá ni wọ́n lọ darapọ̀ mọ́ àwọn bàbá wọn, ni wọ́n rèwàlẹ̀ àṣà ni bàbá wọ àjà. Kábíyèsí Ọlákùlẹ́yìn ṣe rántí níwòye ọdún tó kọjá, déédéé ìwòye ọdún tó kọjá náà ni, nínú oṣù July tàwa yìí náà ni, ọjọ́ 12 oṣù keje ọdún 2024 ní last year. Lẹ́yìn tí wọ́n ti fà á tó tóra wọn, tí ẹni tó jẹ́ Òsì Balógun nígbà náà káwọn náà ti gbéṣẹ̀ báyìí, tí wọ́n ní àwọn ni kí wọ́n fi jọba torí pé bàbá Ọlákùlẹ́yìn ara wọn ò yá. Àṣàdìgbà tí ọba máa kan bàbá yìí wọ́n wà unconscious, wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ láyé, ṣùgbọ́n lọ́ọ̀ tún dá wọn padà. Bàbá wa Ràṣídì Ládọjà ló fi ẹsẹ̀ méjèèjì dúró. Àwọn ni ọ̀tún ìlú Ìbàdàn, wọ́n ní pé dandan kódà kó ṣọjọ́ méjì péré ni bàbá yìí fi jẹ tó fi gbéṣẹ̀, òun náà ni kí wọ́n fi jẹ. Ìdí ni wípé tí bàbá yìí bá jẹ, á wà nínú ìtàn fáwọn ọmọ wọn wípé bàbá tiwọn náà ojú Olúbàdàn rí. Ní látijọ́ yìí tí bàbá yìí ti ń bọ̀, kí ni ká ti wá gbọ́ pé àsìkò ìgbà tó yé kan gan lẹ́wà nítorí ààrẹ tí ó yá kan fẹ́ lómi ìjọba. Wọ́n ní rárá, ẹni tó jẹ́ Òsì nígbà náà, Òsì ìlú Ìbàdàn, ẹni tó jẹ́ Òsì Balógun gbà náà ló ń fẹ́ jẹ. Ṣùgbọ́n bàbá wa Ràṣídì Ládọjà ní láíláí kò sí tó jọ, àfi kí bàbá wa Ọlákùlẹ́yìn kí wọ́n jọba, tí ó ṣe Olúbàdàn tó gbéṣẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló fàdíkù bàbá? Mo rò págbà náà ló dé lèmi sì lè sọ, torí pé àti gbọ́ nǹkan kan rẹpẹtẹ lé ìròyìn rẹpẹtẹ ò tí ì dé lórí ikú bàbá yìí. Wọ́n kàn sì fi léde ni, àwọn ọmọ bàbá gan ò tí ì ṣàlàyé ní pàtó kí ni tó ṣẹlẹ̀ sí bàbá, tí bàbá fi sílẹ̀ wò tó fi wọ káàlẹ̀ sùn. Kí ni tó dé? A ò tí ì gbọ́. Gbogbo ọmọ Yorùbá aládé, mo kí wa ní tológun tológun, mo kí wa ní tẹlẹ́ṣọ̀ tẹlẹ́ṣọ̀, mo kí wa wípé a kú bánidárò, a kú dárò. Bàbá wa tó tún lọ láàrin wa, ìkan nínú àwọn ọba aládé, kódà kì í ṣe ọba lásán, nínú àwọn ọba aládé tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ni, Olú tìlú Ìbàdàn. Láàrin àwọn ọba àkọ́kọ́ tá a mọ̀ sí first class ọba, òun náà ni bàbá náà jẹ́. Kò sí iṣẹ́ tá a lè fọwọ́ rọ́ sẹ́yìn. Àgbàlódé, torí pé àgbà òun náà ni àwọn ìlú Ìbàdàn máa fi jọba. Àgbà ni bàbá fi jọba, ó dá mi lójú páìsàn àgbàlódé
sí bàbá tí bàbá fi sílẹ̀ wò. Gbogbo ẹ̀yin ọmọ Lákùlẹ́yìn mo bá yín kẹ́dùn, mo sì kí yín wípé lórúkọ BGI TV mo kí wa wípé a kú ara fẹ́ra kù. Gbogbo ọmọ ìlú Yorùbá pátá, gbogbo Yorùbá nílé lóko lẹ́yìn odi, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Ìbàdàn, mo kí yín o wípé gbogbo àwọn ọmọ Oòduà pátá a kú ara fẹ́ra kù. Mo sì tún wá kí bàbá wa Abdulhamid Adéwọ̀lú Ládọjà wípé ṣé orí tó bá wà kúkú dádé inú agogo dẹni gbé ẹni tí adé bá hù ní orí rẹ̀ gbé ẹ̀fọ́ ní kò kẹfọ́ nígi orí náà kú ní fọ́. Bàbá ọkọ yín ti ròkun ti rọ̀ṣà, ó padà wá forí sébùté, àti kọ́mọ yín pé dàdé láyé tó ìgbà tí yóò san gbogbo ìlú Ìbàdàn lára, ìgbà tí yóò sàn wá sówó sàn wá sọmọ sàn wá ṣàìkú baálẹ̀ ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá lágbára Ọlọ́run bá. Nígbà tí ilẹ̀ Yorùbá ò rojú yóò ráyè lágbára Ọlọ́run. Kò náà ń túfò ajá nínú fún, kò ní à ń tẹ̀ túfò ajá nínú fún, torí pé gbogbo ìlú Ìbàdàn ti mọ ẹni tó bá kàn dáadáa tó máa ń ṣẹlẹ̀ Ìbàdàn tí inú mi máa ń dùn sí rẹ̀ pé bọ́ba kan bá ti gbéṣẹ̀ tàbí tó bá fọ bọ́ba kan jẹ ẹ tó kàn ti mọ́ra ẹ̀ sórí tí ó dádé kò ní kú síwájú ọba nílùú Ìbàdàn. Mo kí yín wípé bàbá Lámídì Ládọjà ẹ kú oríire, ẹ kú àpèrè bàbá yín tó sún kàn yín nígbà tí wọ́n fẹ́ fi gọ́fúnà Dàpọ̀ Abíọ́dún jọba ní Abẹ́òkúta, tí wọ́n fẹ́ fi jẹ gọ́fúnà l'Abẹ́òkúta níjọ Swearing, wọ́n kọrin kan gbà yẹn, ó yí biribiri ó sún kàn mí o, ó yí biribiri ó ti sún kàn ẹ́ o. Bàbá Ládọjà ó ti yí biribiri ó ti sún kàn yín náà nù, ipò àgbà ti kàn yín, ẹ ṣèlú Ìbàdàn dáadáa o. Ẹ wá jẹ́ kí n sọ kíní kan bàbá Ládọjà, ẹ̀yin náà má ṣe bí ọba kan òkè ọ̀hún tó dépò ọba tán tó jẹ́ pé gíragíra ló ń ṣe nílẹ̀ Yorùbá tí ò ṣe sùúrù. Ẹ̀yin náà ẹ ṣe sùúrù, ẹ fẹ̀lẹ̀ tó, ẹ wá báwo nílẹ̀ Yorùbá ó ti rójú tí ó ti ráyè. Ẹ lo ipò ọba tiyín kẹ́ ẹ fi ṣe ìṣọ̀kan ilẹ̀ Yorùbá, ẹ lo ipò ọba tiyín kẹ́ ẹ fi wá báwo ni lọ síwájú ó ṣe báràn yìí, ẹ lo ipò ọba tiyín kẹ́ ẹ fi rí pé àrídájú wà pé Yorùbá ò kú òlóko ẹrú Fúlàní. Bàbá wa Ràṣídì Ládọjà, mo ṣe ládùúrà wípé lágbára Ọlọ́run ọba ìgbàkígbà tí wọ́n bá jáwé oyè lé yín lórí, ẹ lò pẹ́pẹ́pẹ́ bó ní pẹ́pẹ́ ti ń pẹ́ o, ẹ sì lò gbogbo ní gbogbo tí ń gbó lágbára Ọlọ́run ọba Olódùmarè. Adé yín á pẹ́ lórí, bàtà á pẹ́ lẹ́sẹ̀, èjìgbà lẹ̀kẹ̀ á pẹ́ lọ́rùn, ẹ̀rí ẹṣin ọba yóò jókòó pẹ́, irúkẹ́rẹ́ yóò dábẹ́rẹ́ lágbára Ọlọ́run ọba. Ẹ kú múra sílẹ̀, ẹ kú múra sílẹ̀, ẹ kú múra sílẹ̀. Lẹ́ẹ̀kan sí mo kí yín kú oríire. Gbogbo ẹ̀yin ọmọ Ọlákùlẹ́yìn mo bá yín kẹ́dùn o, mo sì kí yín kú oríire pé bàbá yín lọ láyọ̀, ó bọ̀ láyọ̀, ó fàbọ̀ sílẹ̀kùté. Ó ti wà lákọọ́lẹ̀ wípé ẹ̀yin náà wà nínú àwọn ọmọ ọba Prince olẹ̀yìn náà, torí pé ó kéré kò kéré bàbá yín sáwà ń bẹ̀ fún almost 1 year. tó àwọn ọmọ Yorùbá aládé apá kìíní nínú apá kejì tí mo fẹ́ bá wa sọ lónìí imú ẹlẹ́dẹ̀ wa tún ti wọgbà o, bí eré a tún ti ń fẹ́ fọwọ́ ara wa ṣera wa, wọ́n tún ti ń dẹra wa síra wa. Àsìkò ní kálajúlẹ̀ Yorùbá, ìṣesí Fúlàní gbogbo ìgbà náà ni pé tí wọ́n bá ti fẹ́ dàrú wọn a máa rán Yorùbá sí Yorùbá. Ẹ bá mi pé bàbá wa Arẹ́gbẹ́ṣọlá, ẹ bá mi pé bàbá Arẹ́gbẹ́ṣọlá, ẹ bá mi pé bàbá Arẹ́gbẹ́ṣọlá kí wọ́n gbé pèkù, kí wọ́n wá jókòó. Ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ bàbá Arẹ́gbẹ́ṣọlá tẹ́ mọ̀ wọ́n gan, ẹ̀yin náà wá jókòó kí n rán yín sí wọn. Yorùbá ní kó dìbà gbọ́ràn làá ṣe ránṣẹ́, làá ṣe sọ̀rọ̀ lójú ọmọ ẹ̀ ọ́ létí ọmọ ẹ̀. Báwa Yorùbá ṣẹ́ tí a bá ṣọ́ra ní ìta ń bábọ̀ yìí, we are going back to square one. Ibi tá a yẹ̀yà yẹn dé ìṣe látún fi ìdàre lórí ìkọ́ padà, táàtún wá gbé wọ̀ tá a bá ṣọ́ra.
tí mi bá ṣí níbi ọjọ́ Wednesday bí mo ṣe rò ó nàtẹ̀jáde kan jáde wípé gbogbo àwọn association of disappointed politicians, gbogbo àwọn tí wọ́n ti dàlú Nàìjíríà rú pátápátá tó wá jẹ́ pé wọn ò rí pòmù lọ́wọ́ yìí, wọ́n ti wá lọ sí pátì kan tí wọ́n pè ní ADP. Ó ní mo ṣe pé wọ́n ní associations of disappointed politicians, ADC Association of Disappointed Congress. Àwọn tí nǹkan ti bàjẹ́ fún nínú ipò lọ́wọ́lọ́wọ́ tí wọ́n rí pò mú, tí inú ń bí, tí wọ́n fẹ́ dépò àtọkọ̀. Tẹ́ ẹ bá sì gbogbo wọn pátá àwọn tí wọ́n bàlú ìjẹ́ ni. Gbogbo àwọn tó kóra wọn jọ pátá. Yorùbá ní àìmáa ṣe mítìnì àwọn akúṣẹ̀ ní ò jẹ́ ká mọ ẹni tí baálẹ̀ ẹ̀ṣẹ̀ tọ́ sí. Tó bá jẹ́ pé àwọn akúṣẹ̀ a máa ṣe mítìnì papọ̀ ni àbámẹ́ni tá fi ṣalága àṣẹ. Àwọn tí wọ́n ti bàlú Nàìjíríà jẹ́, gbogbo wọn ti wá parapọ̀, wọ́n ti ṣọ̀kan nísìn wípé báwo làwọn ṣe báyé wa jẹ́ sí. Wọ́n wá fáwọn Fúlàní ṣolórí. Ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n wà ní ADP lọ́wọ́lọ́wọ́ yìí, Àtíkù àǹkó, wọ́n wá mú David Mark, wọ́n fi ṣe chairman. Wọ́n wá mú kan nínú àwọn ọmọ Yorùbá, ìyẹn lọ̀rọ̀ tí kan èmi, wọ́n wá mú kan nínú ọmọ Yorùbá, wọ́n fi ṣe secretary. Ní gbogbo ìgbà tí Fúlàní bá ti ń plan láti bá ti Yorùbá jẹ́, Yorùbá ni wọ́n máa ń tì sí. Wọ́n wá wo èwo ló jẹ́ chairman ọ̀dàlẹ̀ nínú Yorùbá, òun ni wọ́n máa tì sí. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bí. Níjọ́ kìíní àná látàyè bàbá wa Awólọ́wọ̀, ta ni wọ́n tì sí? Akíntọ́lá ni. Torí pé Akíntọ́lá ló tẹ́wọ́ gba NCNC, ẹgbẹ́ àwọn North. Ó ní AG Action Congress tí Awólọ́wọ̀ dálẹ̀, ó ní kò tẹ́wọ̀n lọ́rùn mọ́ nítorí pé kò rí tó wá. Lẹ́sẹ̀kẹsẹ̀ action group rather AG tí Awólọ́wọ̀ dálẹ̀ ńgbà yẹn, ó ní kò tóhun lọ́rùn, ó sì lọ gba NCNC táwọn North dálẹ̀. Kí apá wọ́n ti fi jẹ premier ní Western Region, ó sì ti kó àìmọye èèyàn mọ́ra. Kódà òun ni ò bá fi Yorùbá, NCNC ni ò oh God. Nnamdi Azikiwe ìbá padà jẹ kíní ní Western Region lé wa lórí ọmọ Yíbò, ìbá wá jẹ premier ní Western Region wa ìyọlọ́lù yọ wá. Látàyè Akíntọ́lá wọ́n sì bá ọ̀rọ̀ yẹn títí wọ́n plan, wọ́n lè èsì mọ́ Fúlàní débi wípé wọ́n padà f'Awólọ́wọ̀ sẹ́wọ̀n, wọ́n ló fẹ́ dìtẹ̀ gbàjọba. Ibẹ̀ ni gbogbo preparation, gbogbo activities Awólọ́wọ̀ lórí kí Yorùbá lè gbòmìnira, ibẹ̀ ló rún sí. Wọ́n ju Awólọ́wọ̀ sẹ́wọ̀n. Kí ló ṣe? Wọ́n ní treasonable felony, ìdìtẹ̀ gbàjọba. Ntó tó wá fọ́nì jù ni pé Yorùbá ló tún jókòó bí adájọ́. Táwọn ẹni bá máa báyé Yorùbá jẹ́, Yorùbá náà ni wọ́n máa ń tì sí. Yorùbá ni wọ́n fi ṣe adájọ́. Nígbà tí ìyẹn ó sọ, ó ní my hands are tied. Wọ́n ti dè mí lọ́wọ́ o, mi ò mọ tí mo lè ṣe o, mo dẹ́ lẹ́wọ̀n, wọ́n dáwó lọ́wọ́ lẹ́wọ̀n. Ẹ tó jẹ́ ká bọ́ síwájú sí ti Bọ́lá Ìgè. Ta ló wà níjọba tó wà president? Bàbá wa Ọbásanjọ́ ni. Àwọn wo ni wọ́n wá pa Bọ́lá Ìgè? Bọ́lá Ìgè was then the Minister for Justice, but he doesn't even himself have justice. Ẹ tó jẹ́ Minister for Justice tí ò rí justice gbàdọ́lá,
wọn ò lè sọ pé ní báyìí ló pa Bọ́lá Ìgè. Circumstances tán dẹ̀ ti fi pa ó jẹ́ nǹkan tó ń bàyàn tí ò ṣe é gbọ́. As a uniform man ẹ ti mọ̀ pé jò lọ́wọ́ nú èèyàn ní almost 8 security officers tí wọ́n ń ṣọ́ at the same time dẹni gbogbo wọn lọ jẹun. Èèyàn ti rí i pé ó ní special instruction táwọn security yẹn gbà. Ó ní special instruction tí wọ́n gbà ní time tí wọ́n máa wá execute nǹkan tí wọ́n ní kàn execute. By the time tí aya assassin máa dé wá pa Bọ́lá Ìgè mọ́nú ilé, all the security left their beats tí ò possible láéláé. A uniform man will know that ejò lọ́wọ́ nú. Yorùbá ló wà lórí oyè o nítorí wípé wọ́n ti rí pọ́wọ́ tí Bọ́lá Ìgè gbé bí Ìgbòho ni. Àwọn tí Bọ́lá Ìgè sọ lẹ́nu freedom Yorùbá ni. Ìwà tí Bọ́lá Ìgè ń hù freedom Yorùbá ni. Àwọn tí wọ́n bá ti ríran wípé Fúlàní ń fìyà jẹ Yorùbá kíá ni wọ́n fi wọ́n ránṣẹ́. Àwọn tí wọ́n sì máa ń rán àwọn tí wọ́n gbàgbọ́dé fúnlẹ̀ Yorùbá ni. Ó di mélòó? Ó di méjì. Ẹnìkan kúkú ṣe gàdà òun náà tún dìde MKO Abíọ́lá. Nígbà tọ́kọ̀ rókun tọ́kọ̀ rọ́sà tí Babangida gbéjọba lẹ̀ ta ló rán? Ó rán Ṣónẹ́kàn Yorùbá. Kódà ó tẹ̀ tó jọ́ máa gbolé Abíọ́lá fún rẹ̀. Ó tún lọ mú ọyá Yorùbá sí Yorùbá ọmọ Abẹ́òkúta sábẹ́òkúta ọyá ẹjọ́ máa gbò ó. Kàkà kí Ṣónẹ́kàn lẹ́sẹ̀kẹsẹ̀ kó abdicate post yẹn fún Abíọ́lá. Ṣónẹ́kàn náà dépò ọba báyìí ó rí pé president dùn òun náà fẹ́ fọ̀rọ̀ títí Abacha fi wá gbàjọba lọ́wọ́ ẹ̀. Wọ́n rí pé Yorùbá yarí ní Abíọ́lá, wọ́n lọ nú ẹ̀wọ̀n, wọ́n lọ mú Ọbásanjọ́ jáde. Ó ti ṣe fún wa rí a trust yẹ. Special instruction l'Ọbásanjọ́ gbà. Torí pé Ọbásanjọ́ ló wà ní president. Yorùbá ní problem. Yorùbá ní problem gan. Nígbàtí Awólọ́wọ̀ gbé tó gbàpò ti presidency tó dẹ̀ wọlé tí gbogbo ayé rí kó wọlé, ẹjọ́ ta ló wà president ìgbà náà? Ọbásanjọ́, military president. Ọbásanjọ́ ní Awólọ́wọ̀ wọlé, ó ní àfikún lọ sí electoral college. Ibẹ̀ ni Fúlàní ti rọwọ́ mú. Electoral college ni wọ́n ti dàrú. Electoral college ni wọ́n ti bá ti Yorùbá mọ́gi. Torí pé Fúlàní mọ̀ pé t'Awólọ́wọ̀ bá gbàjọba, ẹgbọ́ láàrin máa kégbe tàǹké yìí. Láàrin máa kégbe tàǹké yìí. Yorùbá ìbá ti kó láàrin Fúlàní ti pẹ́ àti ẹni bá wọn any business. Wọ́n mọ̀ bẹ́ẹ̀, they did not wanted Awólọ́wọ̀ to get that post. Next thing wọ́n set up fún Ọbásanjọ́ gangan fún rẹ̀ tó jẹ́ leader ló compromise. Ṣóhun ló kúkú gba gbogbo ọ̀rọ̀ Western region fún Nàìjíríà tẹ́lẹ̀. Gbogbo tó bá ti jẹ mọ́ Oòduà investment Ọbásanjọ́ ló kó fún Nàìjíríà. National Bank Ọbásanjọ́ ló gbà fún Nàìjíríà. Nigeria Wire and Cable Western region ló ní tẹ́lẹ̀, Ọbásanjọ́ ló gbà fún Nàìjíríà. Portland Cement tó wà l'Ewékòró Western region ló ní, lẹ́ni wọ́n ti gbà fún Nàìjíríà. Àìmọye nǹkan tó jẹ́ pé Western region ló ní tó ti di ti Nàìjíríà lónìí. WNTV Western region ló ní, Awólọ́wọ̀ ló ṣe the first television and radio station. Nígbà tó Ọbásanjọ́ dé, ó sọ di Nàìjíríà, ó fi ẹni ó yọ W kúrò ńbẹ̀, ó sọ di NTV, National Nigeria Television. Ngbò ya ó fi AC, ó sọ di NTA, ó yọ V kúrò, Nigeria Television Authority, authorized by Nigeria. The only authority on it is Nigeria. Ìtumọ̀ NTA nìyẹn. Ọdún mélòó wá ní tẹ́ bá ka gbogbo àwọn tí wọ́n jẹ́ top tó ń jẹ́ director tó ń jẹ́ general manager NTA, NTV, NTA
rédíò kí ló ń pe rédíò station wọn NRC Nigeria Radio Corporation ẹ lọ́wọ́ àwọn tó ń jẹ́ leader tó ń jẹ́ general manager ọmọ Haúsá ló sò jẹ́. Ọdún wo ni Yorùbá ti jẹ́ bẹ́ẹ̀ gbẹ̀yìn? Ẹ̀tọ́ Yorùbá, ogún Yorùbá tí wọ́n fowó lẹ Western Region dálẹ̀. Airport tó wà ní Èkó Western Region ló ní. Muritala Muhammed Airport náà sọ ọmọ Fúlàní ni wọ́n gbórúkọ ẹ̀ síbẹ̀ káti ẹ̀ níyẹn ṣe dáadáa. Muritala Muhammed Airport náà sọ wọ́n sọ l'Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Airport. Muritala Muhammed Airport ni wọ́n sọ bẹ́ẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló dálẹ̀ Western Region ló ní. Àwọn embassies wa kọ̀ọ̀kan ìtó wà ní Saudi, ìtó wà ní London, ìtó wà káàkiri Western Region ló fowó ẹ̀ rà bẹ́ẹ̀. Wọ́n ti gbà fún Nàìjíríà. Ta ló gbà? Ọmọ Yorùbá ẹgbẹ́ wa. Tí wọ́n bá fẹ́ ṣàbúrú kan wá ti Yorùbá sí. Tí ẹ náà bá dẹ̀ ti wà nípò tán ti fún nípò orí àwú ayàtálẹ̀ Yorùbá síta. Bàbá Arẹ́gbẹ́ṣọlá yìí ló kàn tí wọ́n fẹ́ lò sí fún wa nílẹ̀ Yorùbá. Wọ́n ti fi ń ṣe secretary sọnù. Association of Disappointed Congress ADC. Mi ò ṣe olóṣèlú, mi ò kàgbé fòṣèlú, kò sí tó kàn mí pẹ̀lú òṣèlú. Bọ́tẹ́ má tún parapọ̀ báwọn ba Nàìjíríà báwọn balẹ̀ Yorùbá jẹ́. Gbàràtẹ́ ẹdẹ báyìí Èkó ni wọ́n kọjá sí tán bẹ̀rẹ̀ sí ní lọ campaign. Pé kọ́mọ Yorùbá tún máa bọ̀ lẹ́lẹ́kẹ̀ẹ́dọ́gbọ̀n káwá dìbò fún Fúlàní. Ṣátìkú lẹ fẹ́ gbé síbẹ̀ sí ni àbí Peter Rufai kí lórúkọ ti Kaduna Rufai tí ó lè fẹ́ gbé síbẹ̀ fún wa. Rufai tó dóhùn gangan ló dìdí sí Guadeli kò gbogbo àwọn Fúlàní tó ń pa wá lọ́wọ́lọ́wọ́ yìí ológun ọwọlé kò dẹ̀ deny. Ìyẹn ló wá fọ́ọ̀mù association lẹ́yìn lọ bá ṣe secretary. Ìyẹn ló sáré kiri ẹ́tàskẹ́tà lẹ́ bá ṣe secretary. Gbogbo àwọn ọmọ yín tẹ́ kó tira wọ́n kígbe báwọn fẹ́ kúrò láàrin Fúlàní yẹn lẹ́yìn àdọ́. À ń pariwo fún Tinubu kó jẹ́ kí Yorùbá máa lọ ìgbà ẹlẹ́yìn ṣẹ̀ṣẹ̀ wá lọ gbọ́wọ́ sínú àwo pé Yorùbá ẹ máa bọ̀ o ẹ wá support Rufai ẹ wá support ADP VADC dẹ̀lẹ́pẹ̀ Association of Disappointed Congress. Gbogbo yín pápátá ni wọ́n ti disappoint ní oṣù ẹ lọ́wọ́ mọ́ tó kóra wọn jọ yẹn. Kò sí èyíkéyìí former governor former vice president former kìíní former ní ńgbà kan wà bẹ́ẹ̀ bí wọ́n pé kí wọ́n ti fún Nàìjíríà. Àwọn tó jẹ́ Yorùbá nú wọn kí achievement wọn fúnlẹ̀ Yorùbá. Bísí Àkàndé ẹbí léèrè pé kí ló ṣe fúnlẹ̀ Yorùbá. Nígbà tí gbogbo wọn wà ńbẹ̀ former tó wà láàrin wọn ẹbí wọn pé why they are in the office what are their achievements. Ṣé David Mark ẹni mélòó ló gbádùn ẹ̀ lù Benue tó ti ń bọ̀ tó fi ṣe chairman mélòó ló gbádùn wọn nílùú tán ti ń bọ̀. Anídìlá Yorùbá, that is why I have been crying all the while. Arẹ́gbẹ́ṣọlá náà fẹ́ lò lẹ̀ Yorùbá sí pé kó wá dalẹ̀ Yorùbá rú kó tó wá kó àwọn èèyàn you better open your eyes, shine your eyes. Exactly wọ́n ṣe ń lo ọmọ Yorùbá fún Yorùbá rẹ̀ tí wọ́n bá máa dá nǹkan rú fún wa. Nígbà tí wọ́n máa lo Abíọ́lá tí wọ́n máa bàtà Abíọ́lá jẹ́ Ṣónẹ́kàn ni wọ́n gbé dìde. Ṣónẹ́kàn kọ́ kò gbéjọba f'Abíọ́lá t'Abacha fi wá gbébọn sí létí. Yorùbá we were back to square one again. Wọ́n dá wa padà ní Abacha pa bótò kí lẹ rí ṣe sí. Ó kọ́kọ́ fìyàwó Abíọ́lá lánu. Wọlé Ṣóyínká tàṣírí lẹ́nu submarine ló gbà sálọ Ọlọ́run ló yọ tipẹ́tipẹ́ làbá ti gbàgbé Wọlé Ṣóyínká náà. Gbàrà Abíọ́lá kú Haúsá ní dandan tí Abacha kú Haúsá ní dandan àfikà Abíọ́lá náà kú wọ́n fún tìmú wọ́n rẹni ẹlẹ́ni sọ́run àpàpàǹdodo. Kí ni Yorùbá ní ṣe sí? Wọ́n ṣẹ̀ wá bẹ̀rẹ̀ pẹ̀lú wa wọ́n wá tún padà lọ mú Ọbásanjọ́ ègé wọ́n tún fi gbé wa mọ́ra. Ẹjọ́ tó Ọbásanjọ́ fi lọ́dún mẹ́jọ kí láṣìfmẹ́ntì ẹ̀
kí ni Yorùbá rí mú o, kí la rí mú bọ̀? We got nothing. Ó tún gbé fún Fúlàní padà. Ó tún gbé fún Fúlàní padà. This is how they will be rotating themselves láàrin wa o. Wọ́n yìí máa rotate ara wọn rè. Tó bá jẹ́ pé lóòótọ́ ni Yorùbá mean business, àsìkò tá a mọ̀ rèé. Wọ́n tún ti ń kóra wọn jọ o. Before you know it, 2027 we are back to square one. Yorùbá ní láti rorí bàbá Ògúndé ṣé bàbá tó ti kọrin yẹn. Barrister náà sọ bẹ́ẹ̀, bàbá wa Hubert Ògúndé lọ́jọ́sí tó kú lọ́jọ́sí kọ́lọ́run kó dẹ̀lẹ̀ fẹ́ níré o nígbà tó kọ Yorùbá tó wọ́n kọ eré Yorùbá ronú àṣebí Yorùbá nìkan náà ń bá wí kì í ṣe Yorùbá nìkan náà ń bá wí ọmọ Nàìjíríà lápapọ̀ náà bá wí o tàwùsá ti Yíbò ti Yorùbá wa ẹ̀ wá gbọ́rọ̀ o kórí wa pé Yorùbá ẹ jẹ́ kórí wa pé we are in problem, serious problem now. Our refusal to see the truth, to see the light when we supposed to see it, a máa padà sí square one tá a bá ṣọ́ra o. Ẹ̀yin ọba wa ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹgbẹ́ òṣèlú tí sàpá kan nígbà tí ìran ìtì ní problem ó ní ìgbà tí àwọn ọba wa ti ń ṣòṣèlú. Ẹ lọ wo north, àwọn ọba wọn máa dúró lórí ẹsẹ̀ méjèèjì ni their demand must be fulfilled by any government. Ẹ lọ wo ilẹ̀ Yíbò, wọ́n máa dúró lórí ẹsẹ̀ wọn méjèèjì ni kan tó fẹ́ fúnra wọn gbọ́dọ̀ mú wá sí ìmúṣẹ. Ẹ ráwa Yorùbá bá a ṣe láwọn ọba kan tó ń jà sàgbà tó láwọn lò lórí gbogbo ilẹ̀ Yorùbá lára wọn kan tó jẹ́ pé wọ́n lo Àbújá lọ gbowó kò sí tó kàn wọ́n bá fẹ́ payín tó yà lẹ́sìkọ́sá jẹ́rígbà ti gbàgbó. Ìran yìí nìkan náà ní problem. Ẹ bá wa kìlọ̀ fún bàbá Arẹ́gbẹ́ṣọlá, ẹ bá wa pè wọ́n, ẹ fà wọ́n létí mọ́ra àwọn tí wọ́n bá mọ̀ wọ́n. Eléyìí tí wọ́n bá bọ̀ nílẹ̀ Yorùbá yìí kó sì tó kàn mí omi ọjọ́ lóṣèlú o. Àmọ́ káwa ọmọ Yorùbá ò bá sùn ká ronú wa wò ó. Inú dọ́díọ̀n ni wọ́n kó wa lọ yìí o. Ibi tẹ́ ẹ bá ń kó wa rè o ẹ sọ fún wa mọ́ o. Barrister ló sọ bẹ́ẹ̀ nínú The Truth. Ẹ jẹ́ ká lọ gbọ́ késẹ̀tì The Truth tí Barrister tó ṣe jáde nígbà yẹn. He saw every the man that saw tomorrow ni máa ń pe bàbá yẹn. He saw it. 1996 ló ṣe késẹ̀tì yẹn jáde. Ẹ wá gbogbo tó ń ṣẹlẹ̀ 2025. Gbogbo nǹkan tí bàbá yẹn sọ pátá sínú The Truth ló ń ṣẹlẹ̀ sí wa. Àṣé Nàìjíríà ò tẹ̀ tí burú gbà yẹn. Àṣé ilẹ̀ Yorùbá ò tẹ̀ tí dàrú. Aṣáṣẹ mẹ́yẹ bọ̀ lápò ni. Nísìnyí àti wà ń bẹ̀ báyìí. Ṣé wàá tó wá lásìkò yìí? Ọlọ́mọdé òkè tó wá dáadáa àwọn àsìkò kan lọ future. Ẹ jẹ́ tá a bá ṣọ́ra àìtètè kẹrù sọ̀rọ̀ òní àkẹtàn sáré. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lì tiwa tẹ́ ẹ ríran. If you don't stop playing politics with our lives, a máa padà sẹ́sẹ́ àárọ̀ láìpẹ́ tá a bá ṣọ́ra o. 2 years péré ló kù fún wa. After these 2 years, níbo ni ilẹ̀ Yorùbá fẹ́ wà? Ìgbà tí mo ti gbọ́ pé Arẹ́gbẹ́ṣọlá náà jẹ́ secretary, mo ti mọ ibi tí Fúlàní ń bọ̀. Wọ́n make sure pé Yorùbá di post kan mú. Géèmù tó máa ń play nìyẹn. Wọ́n fún Yorùbá ní post kan. Yorùbá tó dẹ̀ mọ̀ pé ọ̀dàlẹ̀ tó lè lọ balẹ̀ jẹ́ ni wọ́n máa fún. Pé wọ́n yìí oṣù àmà ọ̀dàlẹ̀ ní alẹ́ rànwọ́ jẹ́. Òun náà máa wá torí tó fẹ́ jẹ. Kò wà ní gbọ́mọ́ kò ní ló la káyè mọ́. Òun náà máa wá. Tá a bá ṣọ́ra, ọlọ́mọ ẹ̀ kí ilẹ̀ Yorùbá ó padà sóko àárọ̀. Ẹ̀rù dẹ̀ ń bà mí. Ẹ̀rù bà mí o. Ó mà ṣe o. Àwọn máa pariwo tiwa tá a lè pa, mo mọ̀ pariwo ẹnu lásán làwa ń pa. Táwọn ìṣọ̀tún ti ẹ̀ máa gbọ́ wa ni. Màdàmá yẹn ló tún ti bẹ̀rẹ̀ gbé ẹni ẹ bá gbé pọ̀ mẹ́. Bọ́ tó bá yá, Barrister ní máa pé mo wí tèmi Àyíndé o, máa pé mo wí tèmi Àyíndé o.
mo á pé mo wí tèmi gbà yẹn ṣé ó dáa tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá sí wa yìí káwọn kan tó wá kóra wọn jọ àwọn tó jẹ́ pé wọ́n wo sàkún gbogbo àwọn tó kóra wọn jọ ìpátá Délé Mọ̀mọ́dù nìkan mo rí pé kò tí ì dìpò mú nínú gbogbo àwọn tí mo rí tán kóra wọn jọ ẹ̀ pátápátá tán jẹ́ Yorùbá tán wà láàrin wọn lẹ́yìn Délé Mọ̀mọ́dù tí mo rí pé mi ìrántí ipò tó ń dìmú rí mo mọ̀ pé olóṣèlú níbọn mi tí ìrìpò tó dìmú rí gbogbo àwọn tó kù pátá ni wọ́n ti nípò rí kí náà wá fi ṣe ìgbádùn tá a gbá lásìkò wọn dà àwọn tá a gbádùn wọn nígbà tí wọ́n wà nípò nílẹ̀ Yorùbá wọn àgbóhùn wọn mọ́ oníkálùkù wọn sẹ́ńpẹ́ wọ́n wo tó ń ṣẹlẹ̀ bí orin tí Sànní kọ àdán wọn sórí kọ́ wọn fẹ́ wò ṣe ẹyẹ àwọn sórí kọ́ wọn wo tó ń ṣẹlẹ̀ ní àwa ká ń gbóhùn sókè lójoojúmọ́ ti wáyé wa ohun tó ń dùn mí ni pé ọ̀pọ̀lọpọ̀ rò pé ẹyẹ ẹ̀gà lásán ni ó ń pariwo ẹnu ni ohun tó fẹ́ jẹ ló ń wá àwa ò máa sọ tiwa nǹkan ti ṣẹlẹ̀ Yorùbá o nǹkan ti ṣẹlẹ̀ Yorùbá o bàbá wa Arẹ́gbẹ́ṣọlá mo bẹ̀ yín ẹ ro future àwọn ọmọ yín bẹ́ẹ̀ tí ẹ ro orúkọ torúkọ Yorùbá tẹ́ ẹ bá kí ẹ lórí orúkọ ẹ kí ẹ lórí future àwọn ọmọ ní ìsàn ọmọ tẹ́yìn bí o bẹ́ẹ̀ táwọn ọmọ ilẹ̀ Yorùbá because ẹ bá kí ẹ lórí orúkọ ni in tí mo rí yín sí yẹn mi ní this was Arẹ́gbẹ́ṣọlá àgbà kan tó jẹ́ pé mo lè kú torí ẹ̀ all of a sudden a very devoted man before all of a sudden ẹ kàn sọ́ra yín dolóṣèlú ẹ̀yin náà wá ń bá wọn ń tà gbọ́dọ̀ ó ga ọ ẹ wá dẹ tó ń lé èsì mọ́ Fúlàní ẹ̀yin àti wọn náà wájọ embrace ṣé tó ń ṣẹlẹ̀ nílùú yìí ṣó tẹ́ yín lọ́rùn ni ṣé wọ́n ṣe ń pa kúkúrú yẹn ẹ láìkí ẹ̀ bẹ́ẹ̀ ni Fúlàní wá gbogbo ọ̀nà àbáyọ wọ́n wá gbogbo ọ̀nà owó làwọn fẹ́ fi padà sórí oyè wọ́n tí ì sí lórí oyè gan wọ́n ń pa ìmọ̀ye èèyàn fídíò kan wà lọ́wọ́ mi bíbá ẹ wo táwa celebrate wọn bí àwọn Fúlàní tá celebrate bí táwa pariwo ń tó wà lọ́wọ́ wọn ó ga jù ẹ lọ́wọ́ wọ́n ṣe pa wọ́n Málì wọ́n fi wọ́n ṣe sàrà tí wọ́n ti mọ́ tí gbogbo tó wà lọ́wọ́ wọn Málì àwọn military Málì wọ́n fi wọ́n lánàá ẹ wo lẹ́wọ́ lẹ́wọ́ yẹn àwọn lẹ́rí tó sìnkú wọn tó kó ogun wọn dànù yẹn ẹ wo weapons tí wọ́n gbà lọ́wọ́ wọn tó wà lẹ̀ because they were not trained these people were trained the military were trained àwọn military wọn disarm wọn pẹ̀lú gbogbo missiles tó wà lọ́wọ́ wọn àwọn lẹ́rí tó tò lọ yẹn bí ẹni tó aṣọ kalẹ̀ wọ́n pa ṣéǹgè sí wọn lára ní Mali àwa celebrate wọn bí ni wọ́n ṣe pa wọ́n yẹn sì wọ́n máa sápò Mali wọ́n sábọ̀ Nàìjíríà wọ́n máa wá gbowó tó jẹ wọn náà dì kalẹ̀ tẹ́ẹ̀rí yẹn kí ló kọ́ wọn ló kà ara Mali torí pé àwọn rẹ́dì torí pé Fúlàní ò control wọn ní Mali is not Fulani country but Nigeria is a Fulani country. Mo sọ ní fídíò tí mo ṣe ń dọ́kàn pé there is no one Nigeria, there is only Fulani Nigeria. Torí pé Mali kìí ṣe ìlú Fulani, torí pé kò sẹ́ni tó ń control Mali ju àwọn aráàlú lọ. Wọ́n ṣe òdodo pẹ̀lú wọn, àwọn military wọ́n tú wọn lẹ̀ kí wọ́n operate. Wọ́n finish àwọn Fulani yẹn life and direct, kò ní dáa fún rọ. Àwọn àpọ́n wọn lé ń bí aṣọ wọn dọlọ́run bí we are celebrating them. Àwọn president tiwa àwọn olórí tiwa wọ́n bá wọn negotiate. Wọ́n 100 billion bẹ wọn. $100 billion 160 billion afẹ́ nǹkan tí ẹ̀ tí ìlé báyìí ni. Tẹ́lẹ̀ bá máa fowó bẹ̀rù ilé àwọn afẹ́ gbà tó 100 trillion. Torí nǹkan ṣì rọ̀ gbogbo gbà yẹn wọ́n ta mọ́tò 3 million 2 million nígbà tó 100 billion bẹ̀ wọ́n billion not million nígbà yẹn láyé Buhari nísì tí ò sí subsidy mọ́ tí gbogbo ẹ̀ ti fò sókè how many trillion lẹ́mọ̀ tán fi ń bẹ̀ wọ́n
that is Nigeria for you. Àwọn tí ìjọba ti wá fowó bẹ̀ lára má lè yí ẹran wọn mọ́lẹ̀ pẹ̀yẹ ló disgrace wọn ló reduce wọn to nothing. The same African country ni wá o. Wọn ọmọ Mali sí diet of Africa o. Ẹ̀rí gbogbo oúnjẹ wọn. Everything ni wọ́n gbà lọ́wọ́ wọn finish wọn. Ẹ̀fẹ́ sọ fún mi pé àwọn military Mali wọ́n burú náà military ti wá lọ́nu. But because our military they were not released. Wọ́n ti tá ìdánwò wọn báyìí. Wọ́n tá ẹ̀ báyìí. Wọ́n bá náà yẹ lọ face enemy. Ọwọ́ tó máa fi yìnbọn ti tá ẹ̀. Ṣèbẹ́dẹ́ àwọn military wá ń ké lójoojúmọ́. Wọ́n pa àwọn dànù ní. Fúlàní wá dẹ tó ń de àwọn military wa mọ́lẹ̀ tó ń dì wọ́n lọ́wọ́ tó ń kó wọn lọ Gálò lọ́pàá. Wọ́n dẹ tó ń disarm àwọn military wa. Ìlú tí ò lóòótọ́, ìlú tí ò rẹ́dì láti ṣòdodo. Yet we were celebrating them. Ó yẹ ká tó wá rí ọmọ Yorùbá kan kó tó wá lọ máa lìyèsí mọ̀rú àwọn yẹn kínú ẹ̀ tún máa dùn pàápàá. Gbogbo ẹ̀yin aláìníláàkáyè tẹ́yìn náà ń tẹ̀lé wọn. You people better think and you better sit down and think. Torí ń tẹ́ máa jẹ lẹ́nìí. Ìbànújẹ́ ọ̀la ní fún yín ìpayín kékeré ní lọ́la. Fulani will continue killing and kidnapping you people. Ẹ continue láti máa bá wọn ṣe. Wọ́n wá kóra wọn jọ. Lólógun tẹlẹ́ṣọ̀ gbogbo wọn lọ wára wọn wá wọn kóra wọn sí. Wọ́n wá sọ fún yín pé àwọn ṣe opposition. So yẹ kárí Yorùbá kan díẹ̀. Kí Yorùbá máa plan kí Fúlàní padà wá gbàjọba. El-Rufai, you will see it in him that man is just too desperate. Kò ní tó fẹ́ wá achieve ni. Ṣọ́gà ẹ̀ ò achieve ẹ̀. Buhari yẹ kó ti la gbogbo Yorùbá lójú pé kì í ṣe ní ayé yìí ni Fúlàní tó máa ṣe olórí wa mọ́. Ó yẹ kí ojú Yorùbá ti là bẹ́ẹ̀. Pé kàkà kí ológìnní, kàkà kí kìnìún ṣakápò ẹkùn, ó kú bẹ́tà kò ní kálukú wọn ṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀. Instead káwa tún sọ pé à ń bá Fúlàní ṣe wọ́n Nàìjíríà. It's better we divide this country. Kẹjẹ́ kí Yorùbá máa bá ti wọn lọ. Wọn ò tí gbàjọba ẹwọ mọ́ ṣe ń pa wá tó ń gbé wa lọ. Nísìn tán tún wá plan. Wọ́n wá láwọn dé DC. Àwa ní Yorùbá tínú ẹ̀ náà wá ń dùn. Kí òun náà ń kakọ tó ń gapá. Àwa ní secretary wọn. Àwa ní kinní kan wọn. Ẹ tí ọya. Fúlàní bá tún gbàjọba. Wọ́n á fi kankan jù yìí lórí minister for kinní kan ẹ̀kúṣẹ̀ jẹ́ minister. Ẹ̀yà tó wá jẹ́ minister òkè á fẹ́ mú bọ̀. Wọ́n á máa ṣojú yín pa àwọn èèyàn yẹn nílé sọ kó ṣe bẹ́ẹ̀ ló bá jẹ ṣéjú òní tì ní. Gbogbo ẹ̀yin Yorùbá tí wọ́n bá wá sọ́dọ̀ yín pé kẹ́yìn náà tún wá gba káàdì òfò tẹ́yìn náà wá lọ gbà ẹ mọ̀ pé káàdì kú àwọn ọmọ yín lẹ̀ gbà ẹ̀. Ẹ mọ̀ pé káàdì ìgbésí ayé ilẹ̀ Yorùbá lẹ̀ gbà yẹn. Yorùbá láwọn òṣòṣèlú mọ́ ìta fẹ́ ni kí Yorùbá kúrò láàrin Fúlàní. That is our own mandate. Nta béèrè nìyẹn. Bóyá Tinubu padà síbẹ̀ o, bóyá kò padà síbẹ̀ o, bóyá lọ gbé Rufai wá ní o, bóyá we are less concerned. Nta fẹ́ o ní pé we don't want to have anything to do with these Fulanis anymore. Ajagunbalẹ̀ ni wọ́n. They are not our family, they are not our relatives. We don't want to have anything to do with them again. Bá wọn ní nǹkan kan kò sí tó kọ̀ wá pẹ̀lú wọn mọ́. Ní mo bá wí, ẹ bá ní agbẹnusọ́hùn, àwọn ò ní kí ẹ o. Àwa Yorùbá àdídì láti bá ara wa sòdodo ọ̀rọ̀. Ká fúnra wa ní brain. Yorùbá World Center. Bàbá tó máa ń sọ̀rọ̀ yẹn. Bí mo ṣe rí, bàbá yẹn náà rí bẹ́ẹ̀. Mo ṣe gbọ́ bàbá yẹn náà gbọ́ bẹ́ẹ̀. Arẹ́gbẹ́ṣọlá ṣe lọ gbéjàbá Tinubu ní ilé gan-an. Torí bí tí wọ́n mandate tán fún ni secretary tán fún yẹn sìn ó ti ní nǹkan máa sọ fún tí òun náà kí bàbá yẹn náà jókòó kó rò dáadáa pé èèyàn kì í fìdí síta kó tọ̀ sínú ilé. Ilẹ̀ Yorùbá náà ràn yín kẹ́ lọ destroy yẹn and if you don't care
kódà kan promise yìí ní vice president rọ́nà pa kódà kan fi ń ṣe vice kan fi Rufai ṣe president wà láìwẹ̀ ìrọ́lẹ̀ ń pa ẹ̀jẹ̀ kankan because they will make sure they reduce you to zero to nothing tí sinimá máa fi balẹ̀ ní òbàjẹ́ mọ́ yín lójú tẹ́yìn náà máa rí ẹ wà nílé sọ́kó ọdún mẹ́jọ kí lórúkọ vice president wa Yorùbá tó kó bẹ Ọ̀ṣínbàjò kí ló ṣe mẹ́ àṣẹ mélòó ló pa yàtọ̀ fúngbà tí ara Buhari ò yá gbogbo bàtàrí ò dẹ̀ yá àwọn David Mark ló ń pàṣẹ báwọn Sàràkí dẹ̀ náà pè ní lọ́yà pé Sàràkí ní senate president ń gbà ẹ̀ àwọn Fúlàní ni wọ́n pàṣẹ gbogbo gbà ẹ̀ wọ́n mọ̀ ni wọ́n decapacitate ọba Ọ̀ṣínbàjò wọn jò lẹ́nu bó bá pàṣẹ wọn ní gbọ́ Fúlàní ò rẹ́dí láti tẹ̀lé tòró jẹ́ Yorùbá ní láti jókòó ká lórí wa bàbá Yorùbá World Media yẹn bàbá yẹn sọ àwọn ọ̀rọ̀ kan tínú mi dùn sí káwa náà jókòó ká gbọ́ ẹnu àgbàlóbì tí ń gbó tí ẹrú bá wí títà mẹ̀dù sọ ẹ jẹ́ káwa náà gbọ́ ohun tó ní kálukú ń sọ yìí ẹrú ló bà wá lẹ̀ Yorùbá o torí pé ń tá a fẹ́ àfẹ́kàn dáhùn bá ń gbọ́rọ̀ Yorùbá World Media ẹ̀ sí. Arẹ́gbẹ́ṣọlá gbé ìjà lọ sílé Tinubu ọ̀rọ̀ náà kì í wá ṣe kékeré mọ́ báyìí o nígbà tí ìjà bá fẹ́ le gan ilé alátakò ẹni là á gbéjà lọ ó jọ pé iṣẹ́ àkọ́kọ́ tí Rauf Arẹ́gbẹ́ṣọlá akọ̀wé ẹgbẹ́ ADC tuntun fẹ́ ṣe ni láti gba ìpínlẹ̀ Èkó kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC kó gba kinní náà kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lóòótọ́ kò dárúkọ Tinubu o àmọ́ òwe tó ń pamọ́ APC àti ìpínlẹ̀ Èkó bí àwọn èèyàn bá tẹ̀lé ẹgbẹ́ wọn bó ti wí wọn yóò gba ìpínlẹ̀ náà ìdí ni pé Arẹ́gbẹ́ṣọlá kò dúró níbòmíì nígbà tó ń bọ̀ láti Àbújá tí wọ́n ti yàn án gẹ́gẹ́ bí akọ̀wé ADC Èkó ló ń bọ̀ tààrà bẹ́ẹ̀ ni kò dé Èkó náà kó wọlé jẹ́ láti pápá ọkọ̀ òfurufú Muritala Muhammed Airport láriwo ti bẹ̀rẹ̀ àwọn èrò tí wọ́n sì wá pàdé ẹ̀ kì í ṣe kékeré ọ̀rọ̀ náà kò sì ní tàbí ṣùgbọ́n nínú Arẹ́gbẹ́ gbé ìjà wá sílé Tinubu gan ni ó sámọ̀ pé Èkó ní ibùjókòó ọ̀gá òun àtijọ́ Èkó yìí ni àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n wá pàdé ẹ̀ náà ti ń pariwo ADC power ADC power bí ohun gbogbo bá sì lọ bí wọ́n ti ń rò ó yìí kí wọ́n gba Èkó kúrò lọ́wọ́ APC ní àlámọ̀rí wọn bẹ́ẹ̀ nígbà tí ẹ bá gba Èkó kúrò lọ́wọ́ APC ta ni kò mọ̀ pé wọ́n ti gbà á kúrò lọ́wọ́ Tinubu nìyẹn bẹ́ẹ̀ láti ọdún 1999 tí Tinubu ti di gómìnà ìpínlẹ̀ Èkó ìgbà náà ni ìpínlẹ̀ náà ti wà lọ́wọ́ ẹ̀ tí kò sì fi sílẹ̀ fẹ́nìkan òun ló yan gómìnà tó bá fẹ́ jẹ òun náà ló yan àwọn aṣòfin tí yóò sì yan àwọn tí wọn yóò lọ ṣojú ìpínlẹ̀ náà ní Àbújá APC ní ẹgbẹ́ òṣèlú tí wọ́n fi ń ṣe gbogbo eléyìí lẹ́yìn tí wọ́n ti da ACN pọ̀ mọ́ bí ẹnìkan bá wá jí lọ́jọ́ kan tó bá ní òun yóò gba Èkó kúrò lọ́wọ́ APC kì í tọ̀ òun kúkú dárúkọ pé òun fẹ́ gba Èkó lọ́wọ́ Tinubu ni ó sì dájú pé kìnní náà kò ní rọrùn bẹ́ẹ̀ yẹn àmọ́ tẹ́lọ̀ tó dorí kodò lọ̀rọ̀ yìí ó mọ ohun tó ń rán o akáṣọ lórí sì mọ ibi tí òun ń rè ọ̀rọ̀ yìí ti jáde lẹ́nu Nasiru El-Rufai rí torí òun ló ti kọ́kọ́ jáde níjọ́ kan tó sọ pé kí àwọn òṣèlú Èkó wá kí òun kọ́ wọn bí wọn yóò ti ṣe gbàjọba Èkó kúrò lọ́wọ́ Tinubu nígbà náà ló sì ti sọ pé òun kì í ṣe ọ̀rẹ́ Tinubu pé ọ̀rẹ́ Rauf Arẹ́gbẹ́ṣọlá lòun bí èèyàn àtiró bá wá wọlé tí eégún àtiró jáde àfàìmọ̀ kó má jẹ́ èèyàn àtiró náà ló di eégún àtiró tí èèyàn bá tilẹ̀ gbọ́rọ̀ tí Arẹ́gbẹ́ṣọlá sọ nígbà tí àwọn èèyàn wá pàdé ẹ̀ ní pápá ọkọ̀ òfurufú níkẹjà èèyàn yóò mọ̀ pé òun pàápàá kò mú ọ̀rọ̀ yìí ní kékeré o nígbà tí Arẹ́gbẹ́ rí àwọn èrò ó sọ fún wọn báyìí pé mo dúpẹ́ tí ẹ wá pàdé mi o mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o inú mi dùn pé ẹ kò jẹ́ kí wọ́n dẹ́rù bà yín ẹ ò jẹ́ kí wọ́n halẹ̀ mọ́ yín àwa ò bẹ́ nìkan jà o kò sì sí pé à ń bá wọn bínú rárá a ò sì ní bá wọn jà
níbikíbi tí wọ́n bá ti pàdé yín tí wọ́n bá ti ń bínú tàbí wọ́n sọ̀rọ̀ òdì àwọn kinní kan ní ká ẹ béèrè lọ́wọ́ wọn o. Ẹ béèrè pé ṣé èní wọn dáa ju àná lọ àbí àná ló dáa ju òní lọ? Ṣé iye tí à ń ra àpò ìrẹsì lánàá là ń rà lónìí? Èèló ni ẹ̀ ń ra ike ìrẹsì kan báyìí? Ṣé iye tí ẹ̀ ń rà lánàá nìyẹn? Ṣé tí a bá ń bá lọ báyìí ǹjẹ́ ìrètí wà pé àwọn ọmọ wa máa bá nǹkan dáadáa kankan nílẹ̀ yìí? Àwa ò fẹ́ kíyà jẹ mẹ̀kúnnù ni o, a ò fẹ́ kíyà kankan jẹ wọ́n rárá. Ohun tó jẹ́ kí àwa tí èròǹgbà wa dọ́gba pàdé nìyẹn. Àwa tí a jọ nírètí pé a lè gba àwọn mẹ̀kúnnù nínú ìdè tí wọ́n wà yìí kí ọjọ́ ọ̀la wọn sì dáa. Àwa lájọ́ wa dáadáa fún gbogbo ìlú la bá wa. Lọ́rọ̀ kan ohun tí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ń sọ ni pé kí àwọn èèyàn yìí dúró ṣinṣin kí wọ́n tẹ̀lé àwọn láti gba ìpínlẹ̀ Èkó lọ́wọ́ ìjọba APC tó ń jẹ wọ́n níyà báyìí. Ẹni tó bá mọ Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ní tòdodo tó bá gbọ́ irú ọ̀rọ̀ báyìí ẹ̀rù yóò bá tọ̀hún nítorí lóòótọ́ àwọn Arẹ́gbẹ́ ni wọ́n mọ bí AD, AC, ACN àti APC ṣe ń borí nínú ìbò yòówù tí wọ́n bá dì lẹ́kọ̀ọ́. Ohun tó sì ti ń ṣe fún bíi ọdún 25 tàbí jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn nìyẹn. Kò sì sí ẹni tí kò mọ̀ pé agbára ìbò Àlímọ̀ṣọ́ àti agbègbè ẹ̀ ọwọ́ Arẹ́gbẹ́ṣọlá ló wà nígbà kan. Ohun tó lè mú kí ọ̀rọ̀ náà ba àwọn tí wọ́n mọ òṣèlú Èkó lẹ́rù nìyẹn pé ọkùnrin náà mọ bí wọ́n ti ń ṣe tí ẹgbẹ́ òṣèlú wọn fi ń wọlé. Kò sì sírọ́ nínú ìyẹn torí àtìránmú gángan ni kò ṣẹ̀yìn èèkàn náà. Ìgbà kan wà tó jẹ́ kò sí ohun tó ń lọ nídìí òṣèlú Èkó yìí tí Arẹ́gbẹ́ kò mọ̀, kódà tí kìí ṣe pé òun ló ń darí ẹ̀. Ohun tí èèyàn wàá mọ̀ ni bóyá irú agbára tó ń lò láyé ìgbà tó ń ṣe APC yìí sì tún wà lára ẹ̀ tó lè lò báyìí àbí ìlàkàkà àti ìmúra kankan àsìkò yìí kàn jẹ́ ọ̀rọ̀ òṣèlú lásán ni. Àmọ́ kò jọ bẹ́ẹ̀. Kò jọ bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ òṣèlú lásán ni nítorí lẹ́yìn tí Arẹ́gbẹ́ kúrò ní airport tó padà dé ilé ẹ̀ ó tún gbé ìwé kan jáde. Ìwé tó sì gbé jáde náà tún kún dẹ́múdẹ́mú ni. Èyí tó fi hàn pé tí ẹnìkan bá sọ pé ọkùnrin náà kò múra ìjà onítọ̀hún ló ń tàn ara ẹ̀ jẹ o. Ó ní kí gbogbo àwọn alátìlẹ́yìn òun àwọn ọmọ ẹgbẹ́ ADC tuntun yìí yíkáyíká ó ní kí wọ́n má bá ẹnìkan jà o kí wọ́n má sì sọ̀rọ̀ ebú sẹ́nìkan. Ó ní àwọn ọmọ ẹgbẹ́ APC yóò máa bú wọn yóò sì máa tọ́ wọn níjà àmọ́ kí wọ́n fọ̀rọ̀ síkùn bí àgbà kí wọ́n fi gbígbọ́ ṣe aláìgbọ́ kí wọ́n joyè àgbọ́ má bí wọn tó da èyí tó kù sí wọn lára. Ó ní tí wọ́n bá ti wá bá wọn kinní kan ni kí wọ́n ṣe fún wọn òótọ́ ni kí wọ́n fi kò wọ́n lójú pé àwọn ìbéèrè kan ni kí wọ́n máa bi wọ́n. Tí wọ́n bá sì ti bi wọ́n láwọn ìbéèrè náà wọn yóò rí pé ẹni yòówù tó bá pe ara ẹ̀ ní APC tó ń dààmú wọn yóò sá lọ ni. Arẹ́gbẹ́ fúnra ẹ̀ ló tò àwọn ìbéèrè náà jọ. Ó ní kí àwọn ọmọ ẹgbẹ́ ADC máa béèrè lọ́wọ́ àwọn APC báyìí pé ṣé ayé àwọn ọmọ Nàìjíríà ti dáa báyìí ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ? Ṣé oúnjẹ tó wọ́n gógó yìí kò tó ìnira fáwọn èèyàn Nàìjíríà bí? Ọrọ̀ ajé tó dàrú pátápátá yìí ṣé ohun tí àwọn ọmọ Nàìjíríà ń fẹ́ nìyẹn? Ìgbé ayé àwọn èèyàn tó di wàhálà yìí ṣé eléyìí tẹ́ ìjọba yìí lọ́rùn ni? Ìṣẹ́ tó ń ṣe ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn báyìí ṣé kìí ṣe ìjọba yìí ló mú bá àwọn èèyàn yìí ni? Ohun tí Arẹ́gbẹ́ ní kí àwọn ọmọ ẹgbẹ́ ADC máa béèrè kiri rèé pé tí wọ́n bá ti lè béèrè wọn yóò rí pé àwọn èèyàn náà kò ní lè fèsì kankan ju kí wọ́n sá níwájú wọn lọ. Ó ní òun ti mọ̀ pé ohun tí àwọn APC yóò máa ṣe ni láti máa tọ́ wọn níjà kí wọ́n máa ṣe bí ẹni pé àwọn làwọn gbọ́n tán àmọ́ tí àwọn bá ti fi òótọ́ kò wọ́n lójú bẹ́ẹ̀ wọn yóò sá dànù ni torí bí iná bá wọlé òkun yóò wábì kan sá lọ ni. Nígbà tó dé sí airport bó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn tí wọ́n wá pàdé ẹ̀ ní pápá ọkọ̀ òfurufú náà ń hó tí wọ́n sì ń pariwo láti fi hàn pé inú àwọn dùn bí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá tó ti ṣe kọmíṣánná lẹ́kọ̀ọ́ tó ṣe gómìnà lọ́ṣùn náà ṣe padà di akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ ADC tuntun ẹgbẹ́ alátakò Tinubu. Èrò mà pọ̀ gan ni o ṣùgbọ́n ẹni làwọn aṣáájú APC kò fi ń rìn o. Ohun tí wọ́n sì ń torí ẹ̀ rẹ́rìn ni pé wọ́n ní olóṣèlú àtijọ́ ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá. Wọ́n ní ìyá ló ṣe ń rò pé òun lè rí ìpínlẹ̀ Èkó gbà lọ́wọ́ àwọn. Wọ́n ní òṣèlú ti kúrò níbi ká máa rẹ́ǹtì àwọn èrò ká máa rẹ́ǹtì àwọn ọmọ ọlọ́mọ tẹ́bi ń pa kí wọ́n máa pariwo kiri kí wọ́n máa jó nítorí wọn ò ní ohun tí wọ́n fẹ́ jẹ tí wọ́n sì ń rò pé
àwọn yóò rí kinní kan gbà lọ́wọ́ wọn. àwọn aṣáájú ẹgbẹ́ APC ní àwọn ohun tí Arẹ́gbẹ́ṣọlá mọ̀ ọ́ ṣe lásìkò tó fi ń darí àwọn ètò ìdìbò Èkó nìyẹn. àmọ́ ọ̀rọ̀ ti kúrò bẹ́ẹ̀, ètò ìdìbò Èkó ti kúrò bẹ́ẹ̀, iṣẹ́ rere tí olóṣèlú bá ṣe lókù tí wọ́n fi ń tẹ̀lé. wọ́n ní ó ti hàn sí àwọn ará Èkó pé kò sí ẹgbẹ́ òṣèlú míì tó tún lè kóre wá bá àwọn ju APC lọ. nítorí bẹ́ẹ̀ ni kò ṣe sí ẹni tó lè bá àjọṣe tó wà láàrin àwọn àti àwọn olùdìbò jẹ́. ìyẹn lásán ni irú Arẹ́gbẹ́ yóò máa wò lẹ́yìn ẹyẹ, wọn ò rí ẹyẹ rí rárá ni. wọ́n ní bí Arẹ́gbẹ́ bá mọ̀ pé olóṣèlú tààrà lòun, pé kó má rẹ́ǹtì ro, kó jáde sí gbangba lẹ́kọ̀ọ́, kó máa rìn kiri, káwá wo iye ẹni tí yóò tẹ̀lé. wọ́n ní tó bá tó ṣèyẹn làwọn yóò tó mọ̀ pé olóṣèlú gidi ni. àmọ́ èyí tó ṣe yìí pé ṣàkàmàǹjẹ́ lásán ni, eré orí igi tó jẹ́ àṣekù ọmọ ẹyẹ, pé ohun tí gbogbo àwọn ti mọ̀ nígbà kan nìyẹn. àmọ́ ní gbogbo ìgbà tí kò fi sí nílé, òṣèlú Èkó ti yí padà, àfi ẹni tó bá kù tó ń tún ara ẹ̀ jẹ. kò sẹ́ni tó lè mọ bí ọ̀rọ̀ náà yóò ti rí o. àmọ́ èyí tó hàn ni pé Arẹ́gbẹ́ ti gbé ìjà wá sílé Tinubu gan-an. ohun tó sì ń sọ fún wọn ni pé àìlèjà ní jẹ́ ìta bàbá mi ò débì. bí agbára ẹni bá dáni lójú, kò síbi tá ò ti lè jà, nítorí ọdán ojúde bàbá ẹni kì í gbèjà ẹni. àmọ́ àwọn APC náà kò jẹ́ dúró mọ́ báyìí, torí ẹni bá ní kí làá ṣe, òun làá ṣe fún. ohun tí wọn yóò ṣe f'Arẹ́gbẹ́ yìí lẹ́nìkan ò tí ì lè sọ ó jàre. adé orí la fi mọ bá ilẹ̀kẹ̀ la fi mọ jòjì èdè wa làmì ìdánimọ̀ wà. pẹ̀lú ìgbìyànjú kí èdè Yorùbá kó má dohun ìgbàgbé kó má dohun àfisẹ́yìn tegun fi sọ. ọ̀mọ̀wé Gbẹ́ngà Fágbọnú ti kó o jáde. dictionary Yorùbá aláwòrán kúnlẹ́kàkì ogun fọ́fọ́ láti ìbẹ̀rẹ̀ dópin ló ṣàtúpalẹ̀ àwọn ọ̀rọ̀ Yorùbá tó ta kókó pẹ̀lú àlàyé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu olùkọ́ àgbà. kò ṣeé mà níní fún gbogbo ọmọ Yorùbá o, àgbàlagbà tàbí àwọn ọmọdé ìsẹ̀yìn. àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ Yorùbá tó ta kókó tó lé ní ẹgbẹ̀rún 13 pẹ̀lú àwọn àwòrán tí yóò mú òye ọ̀rọ̀ yéni ní kankan. dictionary Yorùbá ti wà jákèjádò ilé ìtajà àti ilé ìkàwé jákèjádò àgbáńláyé. fẹ̀yìn tẹ́ ẹ fẹ́ rà tàbí tẹ́ ẹ fẹ́ kun lẹ́kọ̀ọ́ janturu. ẹ̀yin tẹ́ wà ní United Kingdom, ẹ jẹ́ kò sí ìyáàfin Dorcas Amusan Fagbonu ní 119 Little Hutton Lane, Bradford BD5 OHT, tàbí kẹ́ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí +44 74 01 22 25 57. ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ máa pọ̀ sí ọ̀gbẹ́ni Olúọsọ́sọ̀yà ní 601 Cypress Station TR Unit 510 Austin, Texas. tàbí kẹ́ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ +17 57 27 73 552. ẹ̀yin ti Europe ẹ kàn sí ìyáàfin Mary Buckner Enrichsbo Pittsburgh Ostergaard 3242434 Angel Gogglebox City ní Sweden. tàbí kẹ́ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí +46 73 63 83 299. ẹ̀yin torílẹ̀-èdè Nàìjíríà ìrọ̀rùn ló bá dé o. ní ìpínlẹ̀ Ògùn ẹ máa kàn sí bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn tàbí kẹ́pì wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí 081 30 67 23 61. ẹ̀yin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ pè ọ̀mọ̀wé Victor Taiwo sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí 081 26 92 39 16. kò ṣeé má níní o fún gbogbo ọmọ Yorùbá o. ẹ káàbọ̀ padà. ṣe gbọ́ nǹkan tí bàbá yẹn sọ. ẹni tí àwọn kìrìsìtẹ́nì wọ́n máa ń ní ẹni tó bá gbọ́n kó gbọ́ nǹkan tí ìjọ sọ, bí kò gbọ́n tẹ́mi wídẹ̀ náà sọ ni. àwa tá a bá létí nílẹ̀ Yorùbá tá a jẹ́ elite tá a ti fọkàn sí pé nǹkan tí wọ́n ń sọ yẹn ẹ̀ẹ̀kan tó ń ṣẹlẹ̀ yìí dandan ni a gbọ́dọ̀ jọ ṣe àgbọn lọ̀rọ̀ yìí àtúgbọ́dọ̀ tẹ̀lé wọn ADP or no ADP, APC or no APC, PDP or no PDP. kò sí ìtòrere rò wá nú gbogbo wọn. a ṣe mọ́ la sọ, a ṣe mọ́ nothing like one Nigeria. tó bá ń wà o àtó lè bọ́ síta mask ká tó lọ dìbò àwa nìyẹn o. dictionary tí wọ́n polówó tán sìn ó ń ṣeré àwa tá a bá nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó ń rà sófà ní tí gbọ́kẹ́ ní bọ̀dì kó sọ pé kò dáa. Opay là ń sanwó sínsìn àsanwó sàkáǹtì tẹ́lẹ̀ mọ́. Opay tàdé sanwó sílẹ̀ ń wò yìí 29,000 òun náà ní ìwé yìí. ẹni tó ń tà iye tó lóun ń tà nìyẹn 29,000. tàbádẹ́ owó ṣe wà voluminous sí
lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà ẹni bá ṣe rúwèé báyìí tó ta 29 wà láì ó wà bí ní ẹ̀ tó try onírúurú àwọn òwe báyìí on a good day kò gbọ́dọ̀ less than 40,000 ẹ lọ wo textbooks àwọn ọmọ yín tó wà voluminous báyìí mọ iye tó ń tà wọ́n ẹ̀yin tẹ́ lọ́mọ secondary school ẹ mọ iye tó ń ta rúwèé tó wà voluminous tó báyìí how many pages 661 pages. I couldn't imagine. That's about 300 plus only paper tí wọ́n lò sínú ẹ̀ ká tó wá ka páálí iwájú àti páálí ẹ̀yìn wọn. Àwọn preface nǹkan dẹ̀ ṣì wà bẹ́ẹ̀ tán nọ́mbà àwọn nǹkan tó gbé sínú kì í ṣe nǹkan kékeré o. Ẹni tó bá ní interest ẹ pè nọ́mbà wa ní abẹ́ àkáǹtì yẹn. Ẹ fi ránṣẹ́ receipt ẹ bá sanwó sí ẹ fi ránṣẹ́ sí inú nọ́mbà yẹn WhatsApp ẹ fi ránṣẹ́ síbẹ̀. Èní ni ẹlẹ́ẹ̀kejì jẹ́ ká mọ bó wá jẹ́ pé ibi tẹ́yìn ti fẹ́ gbàgbé kọ́lẹ̀ ń gbé níbo ni ká sẹ́ndì ìwé yẹn sí. Tó bá ti jẹ́ ibi tí ò ṣe é fẹsẹ̀ rìn lọ tó jẹ́ pa máa wọ mọ́tò ẹ máa sanwó mọ́tò wa ìyẹn tó bá jẹ́ láàrin Abẹ́òkúta. Tó bá jẹ́ láàrin Abẹ́òkúta kọ́ ẹ máa fi 3,000 kún ní Èkó Ìbàdàn. Tó bá ti wá yàtọ̀ sí Èkó àti Ìbàdàn ẹ bó ní mọ́tò sọ̀rọ̀ bó ṣe máa gbé dọ́dọ̀ yín Oǹdó Èkìtì kọ̀ọ̀kan Ifẹ̀ ẹ bó ní mọ́tò sọ̀rọ̀ Ẹdẹ kọ̀ọ̀kan yẹn kẹ bó ní mọ́tò sọ̀rọ̀ kan sọ fún yín bẹ́ẹ̀ ṣe máa sanwó iye tẹ́ máa san wá cháàjì yín fúnra wọn. Tá a bá ti múwèé débẹ̀ à pè nọ́mbà yín à kọ́nẹ́ẹ̀tì yín mú ní mọ́tò ẹjọ́ sọ̀rọ̀ ẹ sàsan 29,000 yẹn bí wáyé mẹ́wàá lẹ fẹ́ rà 290 ní kẹsàn ẹ má wọrí owó mọ́tò. Tó bá ti yàtọ̀ sí Ìbàdàn àtèkó ibi tó ń lọ yẹn wọ́n á jẹ́ kẹ́ ẹ gbọ́ Ọlọ́run á ṣe dáadáa fún wa. Àwa ọmọ Yorùbá òtọ́rọ̀ ni abára wa sọ kódà níbi tó burú dé ibi kan wà nílọrin ní Kwara State wọ́n ti kẹ́ àwọn ará àdúgbò ti kẹ́rù kó mbẹ́ wọ́n ti ń sá lọ. Ìlú yẹn lẹ̀ ń wò yìí nínú picture yìí fọ́tò ẹ̀ fídíò ẹ̀ lẹ̀ ń wò bá gbé fídíò ẹ̀ sí fídíò ẹ̀ lẹ̀ ń wò yẹn àwọn ará àdúgbò ló ń sá lọ Kwara State nìyẹn o Kwara State nìyẹn o wọ́n ti àwọn yẹn ti Fúlàní ti bà tí wọ́n jẹ́ náà yá sá lọ. Ṣé yẹn la fẹ́ dúró tì tínú wa tó ń dùn táwọn kan tó ń lọ join party akẹ́ranjẹ kan táwọn náà wà ń dunnú wọ́n ti gbé dé ẹja fúnra wa ń bírèmì Ọlọ́run á ṣe dáadáa fún wa o. Ó ní ọṣẹ́ ọlọ́kàṣe gbẹ̀yìn tẹ́ bá ògbó iná làdúpẹ́ lọ́wọ́ ẹ̀ láyọ̀. Àwa máa ṣe ọ̀rọ̀ là ń bẹ Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n gbẹ̀mí fáláre wọ́n gbáre fẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n tún polóko wá mú ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sí lé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wádẹ́ ni à ń fọwọ́ ti sẹ́yìn o yóò Yorùbá yoyoyo bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. wọ́n bá bá wọn sókè wọ́n tún bá wọn sísàlẹ̀ o ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú àwọn tí àìfẹ́jọ́ sì ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́ bí àgùntàn tí abọ́ rẹ̀ ń gbòrìṣà ilẹ̀ o yóò Yorùbá ronú o. oríkì máa burú títí kó bógún ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ yàtọ̀ o ẹ jẹ́ ká pọ̀ Olódùmarè ká pọ̀ Balùwàyé káyé wa lè dùn ní ìgbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. ilẹ̀ dákúgbà wá o ilẹ̀ o. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí. ilẹ̀ alákòókà ó tẹ́rẹ̀ẹ́rẹ́ kábì. ilẹ̀ ọ̀gbaragada bí ẹni yèyé mi ọmọ darúpalẹ̀ àdúgbò. ilẹ̀ dákúgbà wá o òjìbì tí ka ìkàlẹ́nu mọ́. àtẹ ìka ọkọ tí a pèlẹ̀. ọgbàmùgbàmù ojú Olódùmarè ò mà ṣe gbàmù lọ́wọ́ ayé. àwa kórì ilẹ̀ yìí pẹ́ o. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ òkèrè gẹ́gẹ́ o. àwa kórì ilẹ̀ yìí pẹ́.
Odùduwà bá wa túnlẹ̀ yìí ṣe òtún. Owó tọmọ o àwa gorí ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà dá wa láre o ká sì máa rere jẹ́ o àwa gorí ilẹ̀ yìí pẹ́ o. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ o. Gbèrègèdè o.